من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وباطنا وارزقنا العمل بما بذاتك المقدسة اللهم آمين يا ربي alákìkí tán lọ́ba mi ọba tá orí tá ń jẹ̀rán ni ìró là ń gbọ́ ọ̀rá láàfin màá kí ẹ̀kọ́ àrùn òkùnkùn mi lójú kí n fàbá kékeré gbà ní ńlá tótó rẹ̀ ọba ńlá tótó rẹ̀ ọba ńlá ọba tó tẹ̀lẹ̀ bí ẹni ń tẹ́ni kò mí mọ́ wá lẹ́sẹ̀ nígbà kan òpó ló gbé sánmà yìí dúró Jalali ọba tó láyé ọba tó lè ní ọba tó lànà o tó lọ́jọ́ gbogbo ọ̀kan ṣoṣo kò lóògùn kó dé lọ́ba kan ara ní bá ní débẹ̀ ọba ńlá èmi ni má ṣe bẹ̀rù àgbàlagbà tí ó lọ́jọ́ orí kò lọ́jọ́ orí àgbàlagbà tí ó lọ́jọ́ orí arúgbó máa tẹ̀pá ọlọ́run mi kò ní bẹ̀rẹ̀ àtòpin kò láàlà pé bí lọ́ba mi ó sì ṣẹ́dé kò ní bó ṣe tó kò ní bó ṣe má jálá jálá lúkà jálá jálá lúkà ọba ńlá. Bàmí aláìláre lórí jókòó bàbá mi dáadáa. Babaláyìnlá ẹni àfẹjàsọ tí ó yẹn jóná wọ́n dẹ̀ tún tọ́jú ẹja òun dàgbà kún fáyà kún tí iná ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe tún ta wá ṣe. Bàmí Kàndáyàsù olórí ọ̀gá mi o bàmí lọ́jà ìyá gbogbo àwọn ẹni ọlọ́run tí ń bẹ níkàlẹ̀ pátápátá ni mo kí. Èmi lọ́mọ àmọ̀dá ọmọ aláti ṣe bàgbà kìlápá ọlọ́njẹ́ mi yóò gùn bàmí má níyì nílé olówó làgbé ń bówó tí mo máa ń lò fún wọn nìyẹn bàmí má níyì nílé ọlọ́lá làgbé ń bọ́lá adélé ìmọ̀ níyì làbá mi mọ̀ kí mímọ̀ máa parẹ́ ìyẹn lọ́dẹ̀dẹ̀ wọn bàmí ajé túmọ̀ bíi bàbá mi dáadáa. Bàgbà láwìyé bàmí àlífà láwìyé kẹ̀mí ogun kí ẹ pẹ́ láyé mọ́tò rí ẹ̀mí gígùn pọ̀ láàyè wọn. Ẹ dákun ẹ já lọ nítorí Ọlọ́run. Yá ìlàhí àgìsínà bí Muhammadin. Ya ilahi àgìsínà bí Muhammadin. Ya ilahi àgìsínà bí Muhammadin. Ya ilahi àgìsínà bí Muhammadin. Alili masiro tuna wataibata musiri'a Alipo Alili masiro tuna wataibata musiri'a Liatu akaburali ashiri Muhammadi Lama fasha Oya ufi akinafia Aliko wataka mashal Ujajuna wa Muhammadi Good ritual Amilu dumu amuwa bila
àlèkọ́ bùdìrì tù àmì àmìlù dùmú àmúwàbílà láyànfẹ́ o. ìjọba Jalabi nílọrin Àfọ̀njá Àlìkọ́. Ọlọ́run ló ṣe é láyànfẹ́ o. ìjọba Jalabi nílọrin Àfọ̀njá Àlìkọ́. Òjíṣẹ́ Ọlọ́run là lè kọ́ o. ìjọba Jalabi nílọrin Àfọ̀njá Àlìkọ́. Ya Rasulallahi, 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 Ya Rasulallahi, àpọ́nlé ànábì, Ya Rasulallahi, àpọ́nlé ànábì, Ya Rasulallahi, àti ìbọ́sítì, Ya Rasulallahi, Ya Rasulallahi, Ya Rasulallahi. Maso Saidi, Maso Saidina, Maso Saidi, Maso Allah, Aji Mubaraku, Maso Allah, Maso Owo, Maso Skido, Aji Mubarak, ọmọ Karama, olówó orí alálàbí, òun lájí Mubarak, Ají Mubaraku, bàbá ń kọ́ flat, bàmí olóṣùn, bàmí olóṣùn, bàmí àṣìṣọ́ tèmi, orí tó kẹ́mi, orí tó kẹ́mi, sọ́skídó mi, kò ní bàjẹ́ fún ẹ. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Lukman Foflat, ọ̀gá pátápátá. La ilallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Ẹ dákun. Allah, Allah, la ilaha illahu, Allah, Allah, la ilaha illahu. Àṣìṣọ ní sanwó mi o, àṣìṣọ, ọmọ àṣìṣọ, ọmọ bá mi àbúrídọ̀ kò ní bàjẹ́ fún ẹ lọ́la omi sẹ́ńlá. Allah, Allah, la ilaha illahu. Ìyàwó mi Àníkẹ́, la ilaha illahu. Ládẹ́síkù àná nígbẹ́rí ọ̀bí kan sí dàgbàn. Wàlé àlímù wà gẹ́rù láyà láwù. Bàbá Adánlá, bàmí Adánlá kò ní bàjẹ́ fún ẹ. Wàlé àlímù wà gẹ́rù láyà lámù. Wà ìdá àṣàkáwọ́tà ìlà ìbàdí kàánàmà. Thank you. وإذا شكوت إلى العباد كأنما تشكو الرحيم إلى